jáde nílé yìí o òun bẹ̀rẹ̀ bí ẹgbẹ́ àwọn ìdáhùn ìbéèrè Awikonko lórí ètò onígbẹ̀rún nìkan lọ́wọ́ ńlá 500,000 naira fún ìgbàgbọ́ ìṣòro ó pẹ̀lú ìpínlẹ̀ nígbà Yorùbá tó ń gbélé àṣà àti ṣe owó àtàṣe ọ̀rọ̀ ìbéèrè ti máa dáni lọ́lọ́kùn òdòdó òun Yorùbá àtàtà káàkiri àgbáyé ó yẹ kájọ máa kẹ́kọ̀ọ́ kájọ máa kọ́ wọn lórí ètò tí Awikonko gbé kalẹ̀ ní ìwọ́jọ́ òun pẹ̀lú ọ̀tẹ̀ntì Yorùbá tí ibi ìyá ti máa rí o Awikonko lórílẹ̀-èdè àwọn onítìpọ̀tì tí ìdáhùn ìbéèrè gbogbo ńlá ìpàdé lórí ètò oníbẹ̀rẹ̀ kájọ máa fojú oúnjẹ àyèjẹ ní ìlú ti channel ọ̀tẹ̀ntì Yorùbá TV láti ìgbà nígbà. ẹ mọ̀ ǹlẹ́ nínú ilé yìí o mo kí gbogbo pákó dédé àkókò yìí mo kí wa pákó ìsinmi òpin ọ̀sẹ̀ mo gbàdúrà wípé ìsinmi aláyọ̀ ló máa jẹ́ fún wa béèrè bí àwàdà a ti dẹ́sẹ̀ lé àkàsọ̀ kẹta nínú ọdún tuntun a ti parí àkàsọ̀ kejì láyọ̀ àtàláfíà a ti dásẹ̀ lé ìkẹta àánú Olódùmarè yóò mú wa rìnrìn àjò àkàsọ̀ kẹta títí tá a fi parí ìkejìlá tá a fi ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún lókè ìpẹ́ àkàndọ̀rọ̀ Awikonko ló kọ́ mi fẹ́ni tó ẹ̀sẹ̀ wò mí gbọ́ mi fún ìgbà àkọ́kọ́ Àjàó àròní ní Awikonko sọ̀rọ̀ lójú ọlọ́rọ̀ bọ́lọ́rọ̀ bá gbọ́ kí baba ńlá baba ọlọ́rọ̀ ṣàtúnṣe ni ọ̀rọ̀ lórí Ọlábọ̀dé ìdájọ́ fasos ọba Òjòkòrò ní Gbàǹkara nílùú Èkó nípínlẹ̀ Èkó òun náà la máa ń sọ ọ́ bọ̀ láti gbà yìí ọ̀dẹ̀ ní àwọn ìṣọwọ́ ọ̀rọ̀ tọrọ mọ́ nítorí múnú mi dùn ni pé a ti gbọ́rọ̀ lẹ́nu kábíyèsí fúnra wọn kábíyèsí ti sọ sáìdì ọ̀dọ̀ tí wọ́n òkè màmá wa kan ló ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò fún kábíyèsí I won't mention her name àwọn èèyàn kan ní wọ́n bú mi ṣùgbọ́n mi ìgbà pé wọ́n bú mi torí mo gbà wípé wọ́n ṣiṣẹ́ ọpọlọ níbi tí mo fẹ́ lò àwọn òdòdó àtáàkì mi wọ́n béèrè lọ kábíyèsí pé n tí mo sọ fọ́nrán tí mo ṣàfihàn rẹ̀ nípa ilé àwọn tí wọ́n wó àwọn èèyàn tí wọ́n dà sógọ́ọ̀dù wọ́n béèrè lọ kábíyèsí sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọba gẹ́gẹ́ bí ọmọ onílùú kábíyèsí sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ẹni afẹ̀sùn kàn kò wá sọ lọ́rọ̀ tí yóò rògbò ẹ̀bí mọ́ra rẹ̀ kábíyèsí ṣèṣe bá a bá fún wèrè lọ́kọ̀ àdó ara rẹ̀ ní òrùkọ sí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí kábíyèsí sọ ńlá máa tú níwọ̀nba ṣùgbọ́n òun là á mọ́fàfà ìdí igi là á bá ẹjá gbọ́rọ̀ lẹ́nu kábíyèsí gangan bàbá gbọ́rọ̀ lẹ́nu kábíyèsí àwa nà yẹ ẹ̀ ní point by point gẹ́gẹ́ bí ìṣe wa àánú Olódùmarè ò ní fi sílẹ̀ ìfẹ́ gbà àkókò yín rárá ẹjá gbọ́rọ̀ lẹ́nu kábíyèsí ọba Lanbe. Ọ̀gbẹ́ni Abẹ́fẹ́ tí orúkọ ẹ̀ ń jẹ́ Awikonko lórí ẹ̀rọ ayélujára lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ọ̀rọ̀ ilẹ̀ òṣèlẹ̀ ilé wíwó òṣèlé wíwó báwo ni ọ̀rọ̀ náà ṣe jẹ́ gan nítorí èmi ò nífẹ̀ẹ́ sí ká máa ba nǹkan jẹ́ ẹ ṣàlàyé bí ẹ ṣe bàbá mi. ilẹ̀ tí à ń sọ̀rọ̀ yìí ilẹ̀ tí ó jìnnà sí pọ́lásì mi rárá ni ó jìnnà sí pọ́lásì mi máa wà lórí òkè pọ́lásì mi máa ń lò lọ́ọ̀kan lẹ́yìn níwájú ìjàǹkárá ń bẹ̀ ìjàǹkárá lọ́dún ta pààtì mọ́tò. ilẹ̀ yìí ti wà ti pẹ́ tẹ́ pé àwọn fámìlì ni wọ́n ti péjọ lórí ẹ̀ ó ti lé ní ogún ọdún báyìí kan tí ń ṣe kéèsì ẹ̀ pọ̀.
wọ́n tẹ̀sí wá mú ní kéèsì ẹ̀ lẹ́yìn ogún ẹ̀kún yẹn. Adájọ́ tó dájọ́ yẹn ń gbà ní ẹlọ́run là ń pè ní Kàdídéjọ́ òun ló ń dájọ́ yẹn. Ẹjọ́ yẹn Èkó ló wà. Nígbà kan fún wa sí Kàdídé tó ń bọ̀ ní Ìkẹjà ó tún gbé wá sí Ìkẹjà. Ìkẹjà wọ́n ti wá parí gbogbo everything. Àwọn èèyàn wọ̀nyí tí wọ́n pè lẹ́jọ́ yìí wọ́n ti lọ bá wọn pé àwọn ti rí ní kéèsì ìlànà máa ṣẹ́tù family. Ní ìbá wọn ṣe kéèsì kò sókò mi náà kan ṣe kéèsì. Orí kéèsì mi wà ní ibi bàtà orúkọ mi náà wà bí orúkọ mi máa bẹ̀ orúkọ mi ló dẹ̀ máa parí. Mo lè yí àwọn family mi látọ̀tà àwọn náà ṣe kéèsì yẹn. Ọ̀dẹ̀ ni máa ṣe kéèsì lọ́kẹ́ sọ fún ọ pé mi ìmọ̀ wọn pàṣẹ pélé gbogbo wa ni. Kí ló fi gba possession kan fi ṣe wípé èyí CJ Lagos State tó wà tó ìwà lórí àǹdó pàṣẹ òun ló sign possession yẹn. Wọ́n lè gbé wá bá kọmíṣánná tí wọ́n gbé kò ní Ìkẹjà wọ́n ẹ̀jẹ̀ gbé kò ní lẹ́nu àná ìná ẹ̀jẹ̀ gbé kò òun ló sign wàrà ìtìyẹn. Táwọn bílíì deputy sheriff tí gbogbo wọn tó fi wá bí wọ́n dẹ̀ ti sáyìn bẹ́ẹ̀ ọgbà fọ́ọ̀mù 48 lórí ilẹ̀ tá a sọ̀rọ̀ yìí tọ́mọ́ ẹ̀ fẹ́ wá bẹ́ẹ̀. Network kan tó ń sọ mi pẹ̀lú Nàìjíríà network rí. Ọwá tó. Gbogbo yín o. Nígbà tó débẹ̀ tó ń ṣe gbogbo nǹkan tó ní ṣiṣẹ́ ń bẹ̀ wọ́n tẹ̀ wá síbẹ̀. Ìdánáwó lè yí kò sí lẹ́kọ̀ọ́ kan tó wọ́n ń bẹ̀ o ní tèmi tó ń gbé wá síwájú tèmi rí o. Nígbà tó bí wọ́n tó rí pé ó lẹ̀ ìwé yẹn kò sẹ́kẹ̀ ọ̀mọ́lé yẹn wọ́n ní tani kọ́ wọn lọ bá àwọn fámìlì mi fi pọ́ǹtì ní orúkọ mi sọ̀rọ̀ pé kọ́ lọ rí kábíyèsí ní lórí gbogbo àwọn. Nítorí ilẹ̀ tí mo jẹ́ sọ̀rọ̀ inú ìwọ̀n lẹ̀ yẹn. Ẹ bá mi dá dúró níbẹ̀ yẹn bàbá mi mo fi owó àti ọmọ mo gbé lé yín lọ́wọ́ olórí a máa bí sí àmọ́ rẹ̀ sí. Kéèsì ti gbogbo tó bá ti wà ní wọ́n ti fi criminal case gbé àwọn fámìlì mi ọmọ tó wà lórí ilẹ̀ wọ́n gbé wọn lọ sí níkẹjà ní magistrate court níkẹjà wọ́n ti wà ń bẹ̀ báyìí o. Ẹ dúró bàbá. Kẹ́lì ọ̀pọ̀ra bí ọ̀daràn èèyàn ni wọ́n. Ẹ dúró bá mi. Kẹ́lì ìtàn fún èèyàn wa. Ẹ dúró máa lọ mú àjà mi kán lè máa bọ̀ mi. Ẹ dúró bá mi. Ẹ ní dé orí ilẹ̀ yẹn rí orí ibi tí wọ́n ń tẹ kí wọ́n sọ pé àwọn ẹbí ni wọ́n ní pé kí wọ́n wá bá yín. Ẹ ní àwọn ẹbí ni wọ́n ní kí wọ́n wá bá yín. Ẹ dé bẹ́ẹ̀ rí títí di bá a ṣe sọ̀rọ̀ yìí. Mi ò dé bẹ́ẹ̀ àwọn ẹbí tó ń ṣe kéèsì ń bẹ̀ lọ́wọ́ lórí bẹ̀. Àwọn náà wà ń bẹ̀ dájúdájú ẹ̀yin kọ́ lè rán wọn pé kí wọ́n máa lọ fọ́ ilé kí wọ́n máa lọ da gbogbo nǹkan tí wọ́n níbẹ̀ wò àbí. Nẹ́tíwọ́ọ̀kì. Nigeria network. Hello. Mo ní nítorí nínú nǹkan tí Awikonko sọ wọ́n lọ ní wọ́n fọ́lé wọ́n dẹ̀ ṣòwò ẹ̀ nínú fídíò ara tèmi náà dẹ̀ bù mọ́ aṣọ irọ́ òótọ́ aṣáàríṣá nítorí àwọn ẹlòmíì oríṣiríṣi nǹkan là ń rí lórí social media tó máa lọ gbébì kan tó máa gbé fóyàn pé nǹkan tí wọ́n wó lọ́wọ́lọ́wọ́ tó ń wó ni àwọn tí wọ́n wo ààrí ṣùgbọ́n nǹkan tí wọ́n sọ pé wọ́n ti wó nìyẹn. Ṣé báwo ni àwọn tí wọ́n wó nǹkan yẹn báwo ni bí ẹ sà. Bẹ́ẹ̀ni. Wọ́n máa ti gba fọ́ọ̀mù lórí ilẹ̀. Bẹ́ẹ̀ni. Tí ilé-ẹjọ́ ti sáìn fọ́ọ̀mù fún àwọn ọmọ onílẹ̀ tó ń wìn ní kéèké. Bẹ́ẹ̀ni. Nǹkan ló lè ṣe níbẹ̀ yẹn. Ṣùgbọ́n wọ́n fẹ́ǹsì tí wọ́n mú dára lé ni wọ́n fọ́ pẹ́pẹ́pẹ́ wọ́n dẹ̀ fi jáde pé ta làwọn fẹ́ lọ rí. Òkìrìkà mọ́ àtàgbàdàn tí mo pè bàdàn
lọ́lọ́run ó ti fààyè gbà mí ẹ̀mí ọmọ bẹ́ẹ̀ níbẹ̀ mo gbà kọjá ń jọ ọmọ ìlú Èkó Ìwó-Road mo gbà kọjá. honestly ẹ̀dá ò mọ bíi tí orí dáhùn mọ́. bẹ́ẹ̀ni so now bá a ṣe wá dé Ìbàdàn àwa ń tó kiri ibẹ̀ gbèsè tún yọ gbèsè because ẹ̀ ń bá rí mi mọ́ ń láìkì mi wọn ò ní wo bàtà àtẹ̀wò tí mo wọ̀ dé wọn ò ní mọ story mi tí wọ́n fi sọ pé dáàdi ẹgbàá 1 million èmi lè sọ pé ẹgbàá 2 million kọjọra náà gbèsè always ní lójoojúmọ́ ìyàwó mi ti ìgbà mi yóò sunkún yóò ti sú á ti rẹ̀ pé because ìgbà mi wọn ojú òtí mi mọ́ ìyàwó mi náà wọn lójú ń tì wọn ni ìyàwó ń gbèsè ní lọ yìí èmi ọ̀kan tí ẹ ríro bẹ́ẹ̀ bá pè mí ló ń gbèsè màá mọ́ fi rẹ́rìn ni pé kí ni mo tún wá kí lójú òtí rí ṣùgbọ́n ohun tí ò jẹ́ tí ìsepò ló ń jẹ́ tó pé wọ́n gbà mí lẹ́ni so òun ni mo ń tì lójú so kó tó di pé mo wá lọ deeper life ọjọ́ Monday lọ́jọ́ náà ọjọ́ tí n lè gbàgbé ni Pastor Kúmúyìn preach lórí agbára ẹ̀mí bó ṣe ń preach lórí agbára ẹ̀mí tẹlifíṣàn láti ń wo àwọn tá a wà nù ìjọ yẹn bóyá ara tó mẹ́wàá o Yorùbá church ni bóyá ara tó mẹ́wàá níbi tí ó tá a ti ń wò lórí tẹlifíṣàn bí mo ṣe ń wò táwọn lọ́ba ní agbára ẹ̀mí ló ń fẹ́ sọ̀rọ̀ lórí gbèsè lèmi fẹ́ san mo ṣe ń lọ ṣọ́ọ̀ṣì pé kí nǹkan tiẹ̀ bọ̀ lọ́wọ́ gbèsè à ń gbà mí lẹ̀ bọ̀ tí wọn ò rí mi yọ ṣé mo ó dàbí kẹ́ ẹ máa fún yàn lóúnjẹ tán bá tì mọ́lé wọ́n á wá gbà mí ṣùgbọ́n ọ̀nà tí ń fi bọ́ọ̀nù gbèsè kò sí mo gbàdúrà àdúrà ìmọ̀lọ́gbà bí ẹ̀mí ẹ̀ ṣe bàlẹ́ mi nù bó ṣe bàlẹ́ mi báyìí mo wá rí pé mo wúwo so wúwo tí mo wúwo kí n dẹ̀ jáde síta báyìí mo wá rí méjì ọ̀sọ̀fà àǹdẹ́ ìjọ tí mo kórìíra jù níṣẹ̀lẹ̀ mi ò láìkí wọn láti bìkan débìkan nígbà náà torí nǹkan kan deeper life a máa ń rí yan bí èṣù ni táwọn ọmọ pé Ọlọ́run ọ̀dẹ̀ rí bẹ́ẹ̀ kò wó èèyàn bẹ́ẹ̀ bí èṣù so ifo tí n bá ń wọ mọ́tò máa bọ́lẹ̀ nu mọ́tò máa ní mi ò lọ́mọ́ nítorí pé n fẹ́ jókòó tí wọ́n now bí mo ṣe rí bàbá ọ̀sọ̀fà nu ọkàn sọ fún mi ọ ní ọ̀rẹ́ ó ní mo fẹ́ lò ẹ̀ mo ní lo ta ni bàbá yẹn bá ń délé èmi nìkan mò ń rí ìyàwó mi ò rí ìgbà tí mo wá rí pé ó wá bá ń délé ó wá sọ̀rọ̀ kan fún mi ó ní tí n bá sọ fún ọ tó bá gbọ́ ó ní sọ ma pé sẹ́ẹ̀lì ń sùn mo máa jẹ́ ọlọ ẹ̀wọ̀n ibẹ̀ mo ti sọ̀rẹ́ndà bí mo ti wá sọ̀rẹ́ndà alámọ̀ kọ́kọ́ ìbẹ̀rẹ̀ mo wá sọ fún ìyàwó pé mo mọ̀ ní ìlàkọjá yìí mo mọ̀ rí bàbá kan ìyàwó mi bá ní bàbá òun mò ń rí mo ní bàbá ọ̀sọ̀fà oníbò ló sọ wá jẹ́ mo kàn lọ ilé ẹnìkan ni mo ti délé ẹni yẹn báyìí mo kàn délé n bá lálàá ọkọ ẹni yẹn kú ni o mo kàn lálàá tòsí àdúgbò wa ń jẹ́jẹ́ lápẹtẹ gbígbà yẹn ni bí mo ti lálàá báyìí Ọlọ́run wa bá mo wá lálàá pé oògùn tán pọkọ ẹni yẹn ó wà nù mọ́tò so ó ti jókòó lé bóyá bí wọ́n ti lọ ṣe fàájì ó ti jókòó lé bó ṣe wá sún kíní yẹn ti jábọ́ abẹ́ síìtì mọ́tò àwọn ọ̀rẹ́ ẹni yẹn ni pé iná ẹ̀ pa and then ẹni tó kú yìí mo mọ̀ rí ìyàwó àìjọ sọ̀rọ̀ bọ̀tọ̀ kọ́ ó lè wà tá a bá ń tó kiri ká á yọjú sí mo bá sọ fún mọ̀mọ́ yẹn bá ní kábó la fẹ́ sí mo ní kán lọ pè mẹ́kálíìkì wọn kó wá túnú mọ́tò yìí ẹ mọ̀ á nọ́ọ̀kì mọ́tò èèyàn ọkọ̀ wọn ti kú ọ̀fọ̀ ti ṣẹlẹ̀ gbogbo mọ́tò bíi mẹ́ta tán ni wọ́n nọ́ọ̀kì ẹ̀ pa ni mo ní kọ́ pé kíní kọ́ wá máa tún ibi mẹ́kálíìkì ti tún bó ṣe róògùn nù tọpọ̀ kọ́ wọn ibi iṣẹ́ wòlé ti bẹ̀rẹ̀ nù so n bọ̀ wáyà máa sọ fọ́lọ́ pé ndé òní làálà dá ẹnìkan ní sọ̀rọ̀ sí ìṣètò wà lọ́dọ̀ yẹn ni ẹsẹ̀ mọ́ lálàá ni Ọlọ́run wa sọ fún mi bẹ́ẹ̀ ni Ọlọ́run wa ní kí n má wọ̀rí pé òun níbi ọmọ mi lọ ẹ gbọ́dọ̀ kanjú o ìdá kan àwọn pásọ̀ kanjú náà ṣe ń ṣẹ̀sìn tá a bá kanjú àní dídàkudà àní ṣẹ̀sìn orúkọ rere ó sàn ju wúrà àti fàdákà lọ kò sí ní tá a fẹ́ jẹ́ tá a ní jẹ́ ó lè pẹ́ wá ní àápàpàdé bẹ́ẹ̀ and then tá a jẹ́ nínú òtítọ́ onímọ̀ ń last n tá a fi rọ́kójọ tó bá pẹ́ ẹ̀ ń tẹ́ ń parọ́ fún ọgbọ̀n. Of course. So bí màmá yẹn ṣe bẹ̀rẹ̀ nu mo ti bẹ̀rẹ̀ ṣe wòlé pẹ̀lú ẹ̀ nu so ngbà òun nìkan mo á jíṣẹ́ fún mo lè jíṣẹ́ fún ní ngbà mo bá bẹ̀rẹ̀ mo kọ́kọ́ ń rìnà ngbà ọ̀yá o lẹ́yìn rìnà mò ń gbóhùn ngbà ọ̀yá mò ń lómẹ̀mí yàtọ̀ ọtí ń sìn bí èèyàn bá pè mí tó bá ti pè mí tí mo gbóhùn rẹ gbogbo ohun tí ń ṣe láàrin ìṣẹ́jú kan máa sọ fún ọ ṣùgbọ́n èmi ò béèrè fẹ́ bùn àwọn kan lọ kiri mórí òkè wọn á máa sọ pé àwọn ò kú bí pàápàá òun náà ni ẹ̀mí èṣù ṣe ń fún ọ lẹ́bùn àwọn fẹ́ gbẹ̀bùn ẹ̀mí kètò táìmù wọn ò nílò ẹ̀
n tá nílò tọ́lọ́run ṣetán tí ó fọn èso fún wa níbi ọba ti ń gbà àwẹ̀ gbà rẹ̀ lórí òkè èso ń káàkiri ni. wàhálà ọgbọ́n ọkùnrin ti pẹ̀ já. bẹ́ẹ̀ èso kan fún ní nǹkan tó bá ti fún àwa di dàkúdà. èmi ọ̀dà ṣọ́ọ̀ṣì lẹ̀ ní tèmi ń ṣe ni pé mò ń sọ́nà káàkiri agboolé màá mọ́ ọ̀kànlẹ̀kùn wọn lágboolé màá mọ́ ọ̀kànlẹ̀kùn wọn ibẹ̀ ni igbe mi ti lòkì mi ti ń kàn nígbà wá yá ẹ̀mí Ọlọ́run wá sọ pé kí n jókòó sínú ilé mi mọ́ lọ́mọ́ bọ́dà sí dànù ẹ̀mí Ọlọ́run sọ ìdánwò gbọ́dọ̀ wà ká tó débi àṣeyọrí. of course kẹ́dà ó gbàgbéga ó sì dánwò. bẹ́ẹ̀ àwọn kan ò fẹ́ débi ìdánwò ẹ ti gbọ́ gbogbo ohun tí mo là kọjá ìlàkọjá èèyàn kì í sópin o nígbàkigbà tí ìlàkọjá bá wà ìrètí ó sì wà wájú adìẹ tí ò ti kú ó sì lè jàgbàdo ìwọ náà nítorí o mọ làkọjá Olúwa ti ṣetán láti dá sọ̀rọ̀ rẹ ìdásí ọ̀rọ̀ tiẹ̀ ó lè ju tèmi lọ o torí pé Olúwa ò ló ń ṣiṣẹ́ ó dẹ̀ fẹ́ ṣiṣẹ́ nú ayé yín gbogbo ẹ̀yin tí ẹ ní ìlàkọjá ní àkàn tàbí àmíràn o ti gbọ́ ẹ̀rí tèmi o ti gbọ́ nípa tèmi èmi náà rèé o àwọn ẹni tí ayé ń fi ṣe ẹ̀yẹ́ jò ní pé àásán fi gbèsè ṣe ni ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run ó máa ń gbìjì èèyàn ìwọ náà Ọlọ́run fẹ́ gbìjà rẹ ó fẹ́ yà ọ́ lẹ́nu ó fẹ́ dáhùn sọ̀rọ̀ rẹ ó fẹ́ sọ gbogbo ọ̀rọ̀ rẹ di ẹ̀rí ó fẹ́ sọ tó ń là kọjá di ìtàn ó fẹ́ sọ ẹ́ di aláyẹyẹ torí ògo náà ni o torí ògo ni o because ẹnikẹ́ni tó bá fẹ́ wọnú ògo tó fẹ́ rógolò yóò ní là kọjá nígbà tá a bá wọnú ògo tán la yóò mọ̀ rí wa ó ti rí mi lẹ́nìí mo ti yàtọ̀ sí bí mo ṣe wà tẹ́lẹ̀ ó ti rí mi lẹ́nìí ó lè yàtọ̀ sí bó ṣe wà tẹ́lẹ̀ Ọlọ́run lè gbé ìyanu àti ìgbéga ó lè gbé bọ́ ó lè sọ dòkìkí ó lè sọ di ńlá n ti ń pọ́ lẹ́kùn yẹn ó lè pọ́ lẹ́rìn n tó ń là kọjá tó dàbí òkè ìṣòro yóò di pẹ̀tẹ́lẹ̀ ìwọ tí ayé ti rò pé àwọn ayé wà máa wọ́ tì ọ́ lẹ́yìn wọ́n máa sọ pé àbíwọ ni àbíwọ kọ́ ọ̀rọ̀ rẹ̀ wàá di àríyànjiyàn lójú àwọn ọ̀tá àti ọ̀rẹ́ màá sọ̀nà fún ẹ nípa sísọ́nà yìí lógun ayé rẹ̀ ó ti ràn gbogbo ayé bá ti wá hàn jáde á dẹ̀ fi àdúrà àti ìtọ́ni ẹ̀mí lé ogun ayé ẹ jáde lọ̀rọ̀ rẹ̀ ọba dẹ̀ já sáyọ̀ níwọ náà bá máa sọpẹ́ nínú rẹ̀ ọba máa dùn ní gbogbo ayé ọba máa kó kìkì pé ààbò ni ààbò ńkọ́ ìtura ó dé báyìí lórúkọ Jésù pè mí sórí nọ́mbà yìí kájọ gbàdúrà kí n lè fi ohùn Ọlọ́run hàn kí ni Olúwa ń sọ ńbọlógún ti wá kí ló fogun bóòlógún ó sì yanjú 070 84 74 20 61 070 84 74 20 61 pèmí kájọ gbàdúrà àrótù lórúkọ Jésù. orúkọ mi ni wòlíì Rúbẹ́nì Akọrẹ láti iléeṣẹ́ ìránṣẹ́ CCC Òkèràpadà Paris tí gbogbo èèyàn máa ń pè ní Sẹ̀lẹ̀ Gospel àtẹ̀dó sí Apẹtẹ nìbàdàn ní adé ọ̀sọ̀sọ̀ntù àlàáfíà fún yín. now mo nígbàgbọ́ wípé ẹ farabalẹ̀ láti gbọ́ ọ̀rọ̀ tí kábíyèsí sọ nínú ọ̀rọ̀ tí wọ́n sọ jẹ́ ká pick bit by bit kábíyèsí ní ilé tá ń sọ̀rọ̀ nípa èyí kò jìnnà sí pálásì àwọn táwọn bá wà lórí òkè pálásì àwọn máa wọlé yẹn lọ́ọ̀kan point 1 kábíyèsí tó wá ní àwọn ọmọ ilẹ̀ yẹn o àwọn òdórí ẹ̀rí o àwọn ọ̀dọ́mọbí tílẹ̀ yẹn wà gbogbo sọ̀rọ̀ ẹrántí ẹ̀ nímọ̀ gbọ́ o gbogbo sọ̀rọ̀ ẹrántí ẹ̀ nímọ̀ gbọ́ o. ọ̀rọ̀ pín sí ìsọ̀rí àwọn èèyàn tí ń bẹ láyé pín sí ìsọ̀rí àwọn kan ń bẹ wọ́n mọ̀ ọ̀rọ̀ gbọ́ wọn àmọ́ sọ àwọn kan ń bẹ wọ́n máa sọ wọn ò máa gbọ́ lódì wọ́n máa gbọ́ nǹkan ṣùgbọ́n wọ́n lè sọ̀rọ̀ àwọn kan ń bẹ wọn ò máa sọ wọn ò máa gbọ́ àwọn kan ń bẹ wọ́n máa sọ wọ́n máa gbọ́ so ẹbí eléyìí mú o kábíyèsí ní òjìnà sí palace wọ́n tó wá ní àwọn ọmọbẹ̀ àwọn òdebẹ̀ rí àwọn náà ni wọ́n tó wá sọ wípé àwọn fámílì àwọn ti wà lórí ẹjọ́ ẹ̀ for more than 20 years ẹ dákun gbogbo ọ̀jọ̀gbọ́n tí ń gbọ́ mi ń dọ́ rọrùn kí n gbọ́ máa ní ẹbí kan
kẹ́bí ìwé wá sọ wípé lórí ilẹ̀ ibi báyìí o lórí ilẹ̀ a wà nílé ẹjọ́ ṣé mi wá ní bèrè lọ́wọ́ ẹbí pé ilẹ̀ ẹgbẹ́ gangan là ń ṣẹjọ́ lé lórí. ìyẹn ò sọ pé àgbàlagbà ń parọ́ òun ló sọ pé kábíyèsí ń parọ́ o wọ́n mú lóòyè ni ok wọ́n ní ó fi lé lógún ọdún táwọn fámílì àwọn ti wà lórí ẹjọ́ ẹ̀ ok so wọ́n wá gba judgement possession lẹ́yìn 20 years ok wọ́n ní adájọ́ wọ́n dárúkọ adájọ́ ìyọ́n dárúkọ Johnson mọ́ ní ìgbọ́wọ́kù dáadáa wọ́n ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìkólẹ́jọ́ ọ̀hún wà látẹ̀kọ́ wọ́n ti gbé wá sí Ìkẹjà mi ò mọ̀ pé yàtọ̀ wà nínú Èkó àti Ìkẹjà ok Lagos Island ni wọ́n ń pè lẹ́kọ̀ọ́ ok wọ́n ní wọ́n gbé wá sí Ìkẹjà àwọn èèyàn tí wọ́n pè lẹ́jọ́ wọ́n ti wá bá wọn pé àwọn ti win ní kéèsì o kí ló dé tó jẹ́ pé ìgbà tí wọ́n win ní kéèsì wọn tó wá ìgbà tí wọ́n wà ní ẹjọ́ for 20 years kí ló dé tí wọ́n ò inform àwọn èèyàn pé ọ̀rọ̀ lórí ilẹ̀ ti wà nílé ẹjọ́ o kí kálukú wọn bẹ̀rẹ̀ sí ní jáde pẹ̀lú dọ́kúmẹ́ǹtì tó wà lọ́wọ́ wọn àwọn tó bá ṣe píìkì nínú àwọn tó talẹ̀ fún wọn wọ́n tètè lọ́ wọn lápá mú ẹgbọ́ sẹ́yìn kọ́lẹ̀ nílẹ̀ yìí ẹ̀sùn kóòtù ok so kábíyèsí ni wọ́n ti sọ fún ọ pé àwọn mú ìní kéèsì o kí wọ́n mọ bí wọ́n ṣe máa wá settle family ẹ̀yin tí ẹ̀dẹ̀ ń gbèjà ọba enírọ́lẹ̀mí àkàndá ń pa wípé wọn sọ pé káwọn èèyàn mú wá kàn mú 30 million kàn mú 15 million kàn mú 20 million wá láti wá tó ilẹ̀ rà wọ́n lẹ̀ tí wọ́n ilé àwọn ẹtí wọ́n lé àwọn so bẹ́ẹ̀ ṣe wá wọn lẹ̀ wọ́n yẹn ẹ máa wá padà tá fún wọn tán bá ti sanwó ṣùgbọ́n ẹ̀kọ̀ọ̀kọ́ wo ná owó òwò ni kí wọ́n fi kọ́ nígbà tẹ́ ẹ bá wú o ok now àwọn ní àwọn ọ̀bá wọn ṣe kéèsì o kò dẹ̀ sórúkọ àwọn lórí kéèsì yẹn ìdéni pé àwọn kéèsì míì wà tórúkọ àwọn bẹ̀rẹ̀ rẹ̀ tórúkọ àwọn parí ẹ̀ ṣùgbọ́n lè tá à ń sọ̀rọ̀ nípa rẹ̀ àwọn ọ̀bá wọn ṣe kéèsì rárá ìgbà táwọn èèyàn béèrè pé ta làwọn lè lọ rí làwọn fámìlì wa sọ pé ọba ló lórí àwọn ọba ní kẹrì máa rí wọn dẹ̀ bá wọn ṣe kéèsì ṣùgbọ́n gba títọ̀ ìtọ̀ ibẹ̀ fẹ́ jáde wọ́n rántí wọn nígbà náà bí kàbá rojọ́ ìkàkọ́ ni ó dá o àwọn tá a sì ń sọ̀rọ̀ kọ́ lọ́gbọ́n àwọn tí wọ́n ń gbọ́ wa ni wọ́n gbọ́ tí wọ́n ní làákàyè àtòye ẹ má bá mi dé o so wọ́n wá ní àwọn fámìlì àwọn látọ̀tà ni ilé wọn gba dọ́gbẹ́ǹtì wọ́n ní chief justice ìpínlẹ̀ Èkó ńlọ́sàyẹ̀ kọmíṣánná tìpínlẹ̀ Èkó tí wọ́n gbé lọ àbí tó ẹ̀sẹ̀ dé ńlọ́sàyẹ̀ wáráǹtì káwọn bẹ́lífù àtàwọn sheriff kí wọ́n tó wá àwọn tá a rí ń bẹ̀rù kò sí bẹ́lífù láàrin wọn kò sí sheriff láàrin wọn bẹ́lífù kì í wọlé tí bẹ́lífù bá wá ntọ́kan bẹ́lífù ni pé kí bẹ́lífù ó fìwé ilé ẹjọ́ hàn ilé tán ti fẹ́ kẹ́rù jáde gbogbo ń tọ́ wà nínú ilé ni bẹ́lífù máa ṣàkọsílẹ̀ rẹ̀ ntẹ́ gbogbo ń tán kó jáde ní máa ṣàkọsílẹ̀ rẹ̀ ọlọ́pàá dẹ̀ máa tẹ̀lé bẹ́lífù wá bí wọ́n ti ń ṣe táwa mọ̀nù tọ́rọ̀ bá dọ̀rọ̀ wípé tẹ́nàntì àtonílé wọ́n ń jà bóyá wọ́n ti fún tẹ́nàntì níwèé wọ́n fún lóṣù iye oṣù kan wọ́n fún iye oṣù kan wọ́n tó sàánà iye oṣù kan ó ti wá lapse ilé ẹjọ́ lẹ́tọ̀ọ́ láti wá kó ẹrù ẹ̀ jáde wọ́n dẹ̀ máa líìsì gbogbo nǹkan tán kó lọ́pọ̀ ọ̀gbà gan wọ́n máa kẹ́rù ẹ̀ gbálé ẹjọ́ lọ oúnjẹ máa wá fowó kó ń bẹ̀ ni so eléyìí wọ́n dà á ta ni now kábíyèsí wa ní mọ̀rú fọ́ọ̀mù tán pè ní form O àti form 48 wọ́n ní àwọn ti gbà á èyí tí wọ́n ní àwọn tí wọ́n ní wọ́n wó ilé yìí kò sílé kankan tí wọ́n wó ń bẹ̀ o kábíyèsí ní òsílé kankan tí wọ́n wó ń bẹ̀ mo ti fi lé tí wọ́n wó hàn yìí o lọ́pọ̀lọpọ̀ gbà now àwọn fámìlì mi ní kí wọ́n wá bá mi ò bí orí ilẹ̀ yẹn rí mi ò mọ ilẹ̀ yẹn mọ́lẹ̀ ẹ̀ sì ni wọ́n wá bá yín lórí ilẹ̀ tẹ́ ẹ̀ mọ̀
kí lẹ á fi ṣòdiwọ̀n pé yìí lẹ ní pé fámìlì yín ló ní pẹ́bí yín ló ní wo ni fámìlì tó wá bá yín bó lẹ ṣe máa labi tílẹ̀ tọ̀dọ̀ yín dé kí lẹ fi ṣòdiwọ̀n óge o wọ́n ní àwọn tí wọ́n ń wọlé wọn tí wọ́n ń fọ́ ṣọ́ọ̀bù wọn tí wọ́n dẹrù wọn síta wọ́n lọ́daràn ni wọ́n kábíyèsí lọ́daràn ni wọ́n ẹni àbámọ̀ fojú ọ̀daràn wò ẹni àbámọ̀ pè lólè tí ń pè ní lọ́lọ́sà ẹni àbámọ̀ fojú ọ̀daràn wò tó ló wà rán darandaran ó lè ń pelè lólè afápolá ń pe ológbò lábèsè ta gangan lólè ta gangan afápolá ta gangan ní irú ọmọlàkejì rẹ̀ jẹ ta ní gbogbo mẹ́rin ta ní ọ̀ràn tí àtúbọ̀ tán ta ló wálé ayé mọ́yà ta ló nígbàgbọ́ wípé òun ní kò láyé mọ́ tó fẹ́ dọ́ta sáyé tó torí adùn ayé lásán kó ọ̀pọ̀lọpọ̀ orí sínú ìnira tó torí kí láá jẹ kí láá mu kí láá wọ̀ kí láá lò tó da ọ̀pọ̀ èèyàn sógọ́ọ̀dù àwọn tí wọ́n ti tó bí lọ́mọ àwọn ìyá adowú lórí àwọn àgbàlagbà tí ò sí egun mọ́ tí ò sákìtì tí ò ságbára mọ́ láti ra lè débi pé wọ́n kọ́lé táwa dà wọ́n sógọ́ọ̀dù lọ́sàn-án kan òru kan ok so kábíyèsí ní oríṣiríṣi ok now woman yẹn wá ní nínú fídíò táwọn rí àwọn rí létí wọn bàjẹ́ àwọn rí létí wọn wó inú tàwọn náà dẹ̀dùn ṣùgbọ́n nǹkan tó sàwọn kàyéfì ni pé oríṣiríṣi ọ̀bẹ làárín jọ kú erin àlìmọ́gèrè ètè lọ́jọ́ ka sàrà oríṣiríṣi ló kórí social media òótọ́ ńbẹ́ńbẹ́ irọ́ ńbẹ́ńbẹ́ tó pele mọ́ ọmọ táyé bí láyé ń pọ̀n ni pé àwọn rí fídíò yẹn àwọn ìwà mọ̀ bóyá tí ìṣẹ̀lẹ̀ ọbẹ̀ ni àbí kì í ṣe tibẹ̀ yẹn ni ọwọ́ ajẹ́ kí n ṣàfihàn àwọn fídíò ọ̀hún ní ṣísẹ̀ntẹ̀lé dákun kọ́kọ́ bá ń bọ̀ ná now wọ́n ní tí wọ́n bá ti gba promo àbí promo ní ìmọ̀ o gbọ́ dáadáa wọ́n ní tí ilé ẹjọ́ bá ti sign promo fáwọn ọmọ onílẹ̀ ohunkóhun tó bá wù wọ́n ni wọ́n lè ṣe kábíyèsí ń dìfẹ́ǹdì àwọn tó fọ́lé àwọn tó wọlé àwọn tó bà nǹkan tó bà dúkìá jẹ́ bí wọ́n ní tí tó bá wù wọ́n lè ṣe kábíyèsí your majesty sà ní tó bá wù wọ́n kọ́ ni wọ́n lè ṣe o bóyá láyé àtijọ́ ńgbà tó bá ń rinlẹ̀ tó bá ń jayé ilẹ̀ ìṣe láyé ìsìn sà tó bá ń wà lẹ́wọ̀n tó bá ń ṣẹ̀wọ̀n tí wọ́n ń gbadé kúrò lórí ọba ìṣe láyé ìsìn lẹ́nìbọ̀dì lè ṣe nǹkan tó lè ṣe tó wù ú lábẹ́ ńgbà ibi tó fi ti wà yorùbá ní ìlú tí ò sófin ni ò ti ṣẹ̀ṣẹ̀ o ẹ̀ṣẹ̀ ń bẹ fún gbogbo ìjìyà lábẹ́ òfin lórílẹ̀‐èdè tá a wà lónìí ẹnìkan kan ò dé lé dédé tòkè ògùn wá kọ́mọ wá ṣe lóògbògbònà lálẹ́dẹ̀ ọ̀yọ́ akọ̀pẹ́ ìbàdàn kọ́mọkọ̀ tó gbọ́mọ̀sọ́ báwo lẹ́nì kó ṣe dédé mọ́ balẹ̀ onílé jẹ́ tí ó wà sọ pé torí pé òun ti gba judgement kan bá a bá gba judgement ẹ fílẹ̀ fúnjọba ẹ jẹ́ kí ìjọba wá take possession fún yín tó bá jẹ́ pé lóòótọ́ lè gba judgement so with that ntọ́ máwọn èèyàn tí wọ́n fi fọ́lé onílé dandan nìkan tó lé onílé kọ́ nínú program ilé tí mo ṣe kọjá ẹ ti gbọ́ nǹkan táwọn mọ̀mọ́ yẹn sọ wọ́n pè mí live and direct mo dẹ̀ béèrè lọ́wọ́ wọn ǹjẹ́ mo gbowó lọ́wọ́ ẹ gbọ́ nǹkan tí wọ́n sọ mo ṣe pé wọ́n ní kí n má ṣe pé wọn mọ̀ pọ̀rọ̀ ti kọjá bẹ́ẹ̀ torí àwọn aláyàbí àgbà tí wọ́n fẹ́ gbèjà Olódùmarè tí wọ́n láwọn mọ̀ ọ̀rọ̀ sọ tí wọ́n ń tẹnu mọ́ pé mo gbowó èèlù mo fẹ́ gbà lọ́wọ́ àwọn ìyá yẹn èèlù wọn fẹ́ san fún mi so àwọn náà ní àwọn ò rí ẹrù kankan ta o bóyá nínú fídíò táwọn wá rí ni o now ẹni tó wà látìmọ́lé ni wọ́n wọ̀ mẹ́ni tó ń ṣìpẹ̀ òun ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ti pè mí lórí ọ̀rọ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ti pè mí lórí ẹ̀ so ẹskísà kábíyèsí kọ́ wọn bá wí olùgbèjà ni o ẹskísà ẹ wà very very careful like I said bẹ́ẹ̀ bá ń ṣẹ́gẹ̀gẹ́ ọ̀tẹ̀ ẹ mú ta sẹ́yìn kú o ẹ má bínú ìgbéraga kọ́ èmi ò pieces yín ni o màá dismantle yín ẹnjìníà mẹ́wàá ò ní lè rí tó padà so ẹ ṣọ́ra yín dáadáa
àwọn ètò tí ń lọ yìí ń tẹ́ bá mọ̀ ní ẹ dá sí o ń tọ́ bá kàn yín ní ẹ dá sí o bí ọba ti kàn yín ẹnu ìṣọ́nu kẹ́ ẹ panu mọ́ ilẹ̀ tí ọba tójú ẹni sú èyàn ń mọ òkun rẹ̀ rìn ilé ilé ò tójú yín sú so okun rẹ̀ sọ̀rọ̀ rìn fún ẹ sá sẹ́yìn ẹ máa wòran bí ọba fẹ́ rúná sí lábẹ́lẹ̀ ẹ rúná sí ẹjá jọ wo tọ́lọ̀ ń ṣe so now wọ́n ní wọn ò wọlé fẹ́ǹsì lásán wọ́n fọ́ now ẹjá bẹ̀rẹ̀ sí ní wo fídíò yìí lọ́kọ̀ọ̀kan God bless you. wọn ò wọlé kí lélẹ́yìn bẹ́ẹ̀ yẹn bá tún fẹ́ wọlé ńkọ́ sódìgbà tí wọ́n bá dàyà lé délẹ̀ ẹ̀wù ló ń ta kìtìkìtì ẹ̀wù ló ń ta kìtìkìtì níbo wọ́n ti pé yìí jáde bí wọ́n bá fọ́ọ̀sì wọn kí ló náà ní káwọn yìí mọ kẹ́rù lọ wọ́n bá wíńdò wọlé wọ́n bá ṣe yálé ẹ̀wù ló ìbòsè fáìtì ilé tí wọ́n wọ̀ nìyẹn ẹ̀wù náà kọ́ ti kọ́ kíní sí lára bọ́ ṣe da àwọn èèyàn sóò bọ́ọ̀dù àwọn èèyàn bá ṣe parojọ káàkiri àwọn èèyàn kan sọ pé àwọn da judgement suit kíní kan you imagine that ẹ̀rọ ìta ẹ̀rọ mẹ́rin wọ́n ti kọ́ ẹ̀rọ ìta sí àwọn èèyàn tó fẹ́ kó fẹ́ mú jáde iná fẹ́ rántí pírì ẹ̀rù mélòó bóyá tó nílé yẹn bóyá bọ́ọ̀dù lọ́wọ́ gbogbo ẹ̀kọ́ la kó bóyá bọ́ọ̀dù àwọn tẹ́nàtì ló gba lónìí ọmọ akẹ́rù jáde because tó bá dé nílé ìdá mọ́mí èèyàn ni ìyá tó bá mi sọ̀rọ̀ lánàá lè àbí tó bá ìyá tó bá mi sọ̀rọ̀ lánàá lè léyìí. láti wà níbí ìyá rẹ ní kankan fóun lòun nílẹ̀ àwọn ọmọ látòkù lára lẹ̀ lọ́wọ́ ọmọ o Lanbe àti Báṣọ̀run ẹ̀ ni wọ́n wá dé ni wọ́n láwọn làwọn ní. ẹ̀rù nǹkan ìbọn ṣe báyé lẹ́jọ́dún. kẹ́rù síta ni wọ́n mú gbogbo ilé ni wọ́n ń fọ ni wọ́n nà wá nà kùnà gbogbo ilé ni wọ́n ti fọ́ ẹgbàmí ẹ̀yàn ọmọ Nàìjíríà o ẹ má jẹ́ ń kú sínú àdánwò yìí o gbogbo ọmọ Nàìjíríà ti lé tó kó ẹ̀jẹ̀ ẹgbàmí ẹ wo bí mo ṣe rí o mo ti darúgbó o láti jẹ́ ọmọ ti dé tí wọ́n ti gbé wàhálà dé ṣe lára mi ń gbọ̀n mo jókòó lè jókòó bí mo dúró lè dúró ẹgbàmí ẹ̀rà mi padà o ẹgbàmí ẹ má jẹ́ kí ìyà yìí jẹ mí gbé o ọkọ mi ti kú tipẹ́tipẹ́ bí ọdún 10 sọ́dún 15 lọ́kọ ti kú o gbogbo àwa tá a wà ládùúgbò yìí opó ni wá o wọ́n jẹ̀ kẹ́rù wá síta wọ́n jẹ̀ kó wàhálà bá wa gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà ẹgbàmí Lanbe àti Báṣọ̀run ẹni o ni wọ́n lọ kó gbogbo àwọn ọmọ ọ̀tá wa o ni wọ́n kó gbogbo ọmọ ọ̀tá wa ni wọ́n ń na gbogbo àwọn ọmọ wa ni wọ́n ń jùkò ni wọ́n ju gbogbo ẹ̀. ẹ wá dúró ìyá tí ọba Lanbe kó sínú dààmú dààbò màmá yẹn dárúkọ clean and clear agbẹ́nsẹ́ oyínsẹ́ sójú olóko dédé wú ni nínú ọ̀rọ̀ tí kábíyèsí só ti fi hàn páwọn ni wọ́n bá ti gba judgement anything ni wọ́n lè ṣe anything kọ́sà ẹ wo bá ṣe wọlé yẹn yàrá tí màmá yẹn tó wá ń dọ́gbọ́n sùn tí wọ́n takú síbẹ̀ pé ńgbọ́n náà fẹ́ lọ gangan iná rọra tó búlọ̀kù sí òun do you know anything ló lè gbàgbẹ́ wọlé àwọn èèyàn níyà kéèyàn rádúró ìyá ilé yìí pẹ̀lú ewu lórí tó ń tọ́ náà dẹ́mọ̀ pé wọ́n dàgbà kọ́dẹ̀ fìyà jẹ wọ́n bẹ́ẹ̀ kọ́dẹ̀ mọ́ pẹ́ wọn lójú bẹ́ẹ̀ ṣé bí Yorùbá ní ẹni tí wọ́n dàgbà kò ní gbọ̀ pa àgbà sọnù now ọ̀rọ̀ lọ ti gbọ́ yóò gbogbo mùtúmùwà ìyá yìí ń pe àkíyèsí gbogbo ọmọ Nàìjíríà ẹ̀yin ẹlẹ́yin igbó àánú màmá nìkan kọ́ o wọ́n pọ̀ ń bẹ̀ o ẹgbọ́n nǹkan tí gbogbo wọn bá mi sọ lánàá 3 péré ni wọ́n lè bá mi sọ̀rọ̀ gbogbo ọkọ ló lè sọ̀rọ̀ tán torí repetition ló máa jẹ́ nǹkan náà ni gbogbo wọn máa sọ wọ́n ní kẹ́ ṣàánú àwọn gómìnà Babájídé Sanwó-Olú wọ́n ní kẹ́ ràn wọ́n lọ́wọ́ àwọn ìyá yìí ti dàgbà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó nílé ń bẹ̀ inú wọn ti lo 40 years 45 years 50 years ọ̀pọ̀ àwọn ọmọ tí ń wọlé wọn ò tí ì bí wọn gbà náà wọn ò tí ì dáṣẹ́ wọn rárá wọn ò tí ì mọ̀ bóyá wọn wálé ayé àbáwọn ò wálé ayé àwọn tó bí wọn ẹ̀wọ̀n tó ti bí gbà náà ò tí ì mọ̀ páwọn ó yọ ọmọ gànfe ni wọ́n mọ̀ fà wọn wọlé káàkiri ni ọmọ ọlọ́mọ là á fìpá jí ọmọ ọlọ́mọ là á sọ ládégúndé ọmọ ọlọ́mọ là á ránṣẹ́ dé tòrútòrú
àwọn mọ̀mọ́ yìí sọ̀rọ̀ wọ́n ní ọ̀kan nínú àwọn tí wọ́n jọ ń wọlé yìí ọmọ kábíyèsí gangan ni àwọn yẹn ti sọ bẹ́ẹ̀ fún mi tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n mọ kábíyèsí ni fídíò kan ti wà lọ́wọ́ mi nígbà tí wọ́n ẹ̀ṣẹ̀ wá síbẹ̀ àti Báṣọ̀run àti gbogbo àwọn èèyàn àti gbogbo àwọn tí wọ́n wá sọ pé àwọn gba possession. So Your Excellency Gọ́vnọ̀ Babájídé Sanwó-Olú ìbànújẹ́ ò ní kàn yín agbádùn ìjọba yín nípínlẹ̀ Èkó ẹ ṣe dáadáa làwọn èèyàn ṣe ń yìn yín ẹ ń bá dẹ́kun yọ mọ̀ pé kò ti yàtọ̀ Your Excellency sanírò ìrànlọ́wọ́ yín lágbègbè Kọ́lá especially ní Ọlábọ̀dé Ìgbàjọ ó súnmọ́ Dàǹkárá bí ẹ̀yin mìíràn lọ́jẹ́ àlègbà Kọ́lá wọlé oró tí wọ́n dáhùn èèyàn yìí pọ̀ lápọ̀jù ẹ̀yin ìjọba nìkan ló lágbára àti àṣẹ láti ràn wá lọ́wọ́. So gbogbo ẹ̀yin ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn iṣẹ́ ló délẹ̀ yìí o ọmọ aláṣejẹ ẹ̀já ṣe láṣeyọrí ẹ̀já jẹ́wọ́ fáwọn alágbára wípé bí wọ́n ṣe lágbára agbára ò pé síbì kan Ọlọ́run lọ̀gá gbogbo wa Ọlọ́run ni alágbára tó ju gbogbo alágbára lọ. The best of my knowledge and understanding mo nígbàgbọ́ wípé Ọlọ́run ó gbèjà àwọn èèyàn yìí gbogbo alamọye tí blọọkù kan jẹ́ lónìí amọye tí wọ́n ra sìmẹ́ǹtì ẹyọ kan ṣoṣo lónìí amọye tí tìpa yanrìn kan dà lónìí iṣẹ́ wo làwọn mọ̀mọ́ tẹ rí yẹn ń ṣe okòwò wọ́n gbé kalẹ̀ ọjà wo ni wọ́n ń tà tẹ́ ẹ fi lérò wípé wọ́n lè kọ́lé padà wọ́n bá wọlé wọn tán wọ́n bá ilé tí wọ́n wò ǹjẹ́ wọ́n ní owó láti rìpíà ẹ̀ bá a bá tẹ̀ sọ pé ká má wo mọ́ ṣùgbọ́n díẹ̀ yóò yájà ìrírí rárá lọ bí wọ́n bá fi ilé tí wọ́n bá fi ibẹ̀ àwọn olùrànlọ́wọ́ dìde ìrànlọ́wọ́ ẹni tí ó fún blọọkù ẹni tí ó fún sìmẹ́ǹtì half bag tí wọ́n fi lẹ̀ yàrá kan tí wọ́n fi lẹ̀ yàrá méjì wọ́n dìde ìrànlọ́wọ́ ìyà ẹ̀ ò gbọ́dọ̀ jẹ́ wọ́n gbé gbogbo ẹ̀yin ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn ẹja dìde akandá ọ̀rọ̀ Awikonko nìkan ò tó iṣẹ́ Olódùmarè nílé yìí iṣẹ́ humanity nílé iṣẹ́ ọmọlúwàbí nílé yìí ẹja jọ ṣe gbogbo ẹ̀yin tẹ́ kì í ṣe ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn ẹ̀yin náà lè ràn wá lọ́wọ́ nípa pínpín programu yìí not because of me but because of these people they need your help we need your help I need your help at least kí n lè ṣàṣeyọrí lórí iṣẹ́ yìí torí pé ẹnu pọ̀ ọ̀tá pọ̀ ọ̀tẹ́dẹ̀ pọ̀ àwọn Olódùmarè ò ní fẹ́ nìkan kan wá sílẹ̀ ẹ like ẹ follow page mi lórí Facebook Awikonko TV Awikonko TV ẹ subscribe sí YouTube channel mi Awikonko TV Awikonko TV bẹ́ẹ̀ bá ní nǹkan pàtàkì tẹ́ fẹ́ kájọ sọ ẹ̀já sọ̀rọ̀ lórí WhatsApp nìkan +234 904 851 9362 +234 904 851 9362 èdè àti àṣà Yorùbá ò ní wọ mi orílẹ̀-èdè Yorùbá ò ní dàrú ìlú ẹnìkọ̀ọ̀kan wa yóò tòrò minimini ajú wa ṣe o. Awikonko development fans club ilé aláyọ̀ ilé wa. Awikonko development fans club ilé aláyọ̀ ilé wa. Ẹgbẹ́ tó dúró fún ìdàgbàsókè àti tẹ̀síwájú èdè àṣà àtún àjogúnbá ilẹ̀ Yorùbá. Ẹgbẹ́ tó fẹ́ ìrẹ́pọ̀ gbogbo ọmọ Yorùbá tó tún gbé àṣà àti ṣe Yorùbá lárugẹ. Awikonko development fans club ilé aláyọ̀ ilé wa. Awikonko development fans club worldwide ẹgbẹ́ tí kò rọ̀gbọ̀kú lé ìjọba ẹgbẹ́ tó dúró fún ìdàgbàsókè àti ìtẹ̀síwájú èdè àṣà àtún àjogúnbá ilẹ̀ Yorùbá pẹ̀lú àtìlẹ́yìn gbajúgbajà pèdèpèdè ní àkàndá ọ̀rọ̀ Awikonko ẹgbẹ́ tó ń fẹ́ ìrẹ́pọ̀ gbogbo ọmọ Yorùbá ẹgbẹ́ tó ń gbé àṣà àti ṣe Yorùbá lárugẹ ẹgbẹ́ tó dúró láti ṣàtìlẹ́yìn tó gbọngbọ́n fún àkàndá ọ̀rọ̀ Awikonko àti àwọn ètò rẹ̀ káàkiri àgbáyé àǹfààní wà láti darapọ̀ mọ́ wa ẹ bá wa sọ̀rọ̀ lórí WhatsApp nìkan ẹ lè pè wá ẹ lè send text message tàbí voice note pẹ̀lú àwọn nọ́mbà wọ̀nyí +234 8053270136 tàbí ààrẹ ẹgbẹ́ Adéolú Adékọ́lá lórí +170 48912729. Awikonko development fans club worldwide ilé aláyọ̀ nílé wa.